Hello, dédé mo tún mú wá. Ẹ kú dédé àsìkò yìí o. Orúkọ tèmi ni Hikmat Adéwùnmí, aya ọlọ́kọ̀ ọmọ Sàlàkọ́. Ẹ káàbọ̀ sórí fọ́nrán yìí o, fọ́nrán Discover Yorùbá. Èyí jẹ́ ìfihàn sí orí ìkànnì Discover Yorùbá alákọ̀ọ́kọ́. Ẹ káàbọ̀ o. Èmi ni Ọlọ́run gbé àṣẹ ìkànnì yìí lé lọ́wọ́ láti fi ìmọ̀ àti òye jíǹkì gbogbo àwọn tí ó bá ń ṣe etí ìgbọ́ sí ohun tí mo bá máa sọ lórí ìkànnì yìí. Eléyìí á jẹ́ àkọ́kọ́ podcast tí a máa fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí ìkànnì Discover Yorùbá. A gbé ìkànnì yìí kalẹ̀ láti fi ìfẹ́ ìjìnlẹ̀ wa hàn sí ìfẹ́ ìjìnlẹ̀ wa àti ìwúrí wa hàn sí èdè Yorùbá àti àṣà Yorùbá àti ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọlúwàbí. Lórí ìkànnì yìí, a máa ṣe àgbéga fún èdè Yorùbá, àṣà Yorùbá àti gbogbo àwọn nǹkan tó rọ̀ kárí èdè àti àṣà Yorùbá, kí èdè ọ̀hún kó má bàa parun, kí àṣà ọ̀hún kó má bàa di ohun ìgbàgbé, nítorí wúwá láti mọ̀ wípé bí ayé ṣe ń yí lọ, gbogbo wa ń lọ káàkiri ayé, a sì ń kúrò ní orísun wa lọ sí orílẹ̀-èdè ibòmíràn láti lọ tẹ̀dó. À ń kọ́ àṣà tiwọn, à ń kọ́ èdè wọn, à ń fẹ́ darapọ̀ mọ́ wọn, à ń làkàkà, à ń gbìyànjú, à ń janpátá láti lè jẹ́ kí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ níbikíbi tí a bá lọ. Àmọ́ ó ṣe kókó pé kí a má gbàgbé ibi tí a ti wá. Ó ṣe pàtàkì pé kí a bọ̀wọ̀ fún àwọn tí à ń lọ bá, ṣùgbọ́n kí a má gbàgbé ilé. Ó ṣe kókó pé kí oníkálùkù wa kó fi tó ọmọ rẹ̀ létí àti ọmọ nípa ibi tí wọ́n ti wá, nítorí bí wọ́n bá ṣe ń dàgbà, ibi tí wọ́n ń dàgbà sí, àwọn èèyàn bẹ̀ wọ́n yóò máa fi béèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀hún pé ṣé o tẹ̀ mọ́ ibi tó ti wá? Àwọ̀ tiẹ̀ yàtọ̀, bó o ṣe ń sọ̀rọ̀ yàtọ̀, níbo lo ti wá? Kí àwọn ọmọ wa kọ́ máa wò pé mo mà yàtọ̀ lóòótọ́, ṣùgbọ́n mi ò mọ ibi tí mo ti wá. Mo ti darapọ̀ mọ́ yín o, ṣùgbọ́n mi ò mọ ibi tí mo ti ń bọ̀. Kó má bàa rí bẹ́ẹ̀. Orí ìkànnì Discover Yorùbá ó dẹ̀ ní ọ̀wọ̀ ńlá fún gbogbo àwọn ìlú káàkiri ayé tí wọ́n ń gbà wá ní tọwọ́ ní tẹsẹ̀, tí wọ́n ń jẹ́ kí a máa gbé láàrin wọn, kí a máa ṣe ọrọ̀ ajé, kí a máa ṣiṣẹ́, kí a sì máa bẹ láàrin wọn. A dúpẹ́, a dẹ̀ bọ̀wọ̀ fún wọn. Àmọ́ a gbọ́dọ̀ gbàgbé ilé, a gbọ́dọ̀ gbàgbé ibi tí a ti ń bọ̀, a gbọ́dọ̀ gbàgbé èdè wa àti àṣà wa.
torí tó bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé à ń fi ọwọ́ òsì júwe ilé bàbá wa nù tí a bá lè sọ fún àwọn ọmọ wa ibi tí a ti wá. Ní báyìí, kókó ohun tí ìkànnì yìí yóò dá lé lórí òun ni fífi ìyẹ́sí fún èdè Yorùbá. Àwa máa ṣe é ní dandan gbọ̀n wípé à ń fi tó àwọn ènìyàn létí láti má gbàgbé orísun wọn, láti má gbàgbé ibi tí wọ́n ti wá. Ọlọ́run tó ṣẹ̀dá ayé, tó ṣẹ̀dá gbogbo èèyàn, òun ló dá gbogbo wa pátápátá. Òun ló sì mọ bó ṣe ṣe tí oníkálùkù fi wà ní ààyè ibi tí ó wà. Òun dẹ̀ ló mọ bí oníkálùkù ṣe ń kúrò ní orísun rẹ̀ lọ sí orísun bòmíì. Ṣùgbọ́n bàbá ṣe wá ń lọ káàkiri ayé ká mọ̀ pé èdè abínibí tí Ọlọ́run fi dá wa kì í ṣe ohun tí a gbọ́dọ̀ fọwọ́ rọ́ tì sẹ́yìn. Torí òun náà ló ṣẹ̀dá èdè ọ̀hún. Kí ló dé tí a máa wá fẹ́ sọ wípé èdè yìí ò dáa tó, eléyìí ló dáa jù, ní nǹkan tó jẹ́ pé òun ló dá. Ọlọ́run náà ló dédé, òun ló dá wa, òun ló dá ẹ̀dá ènìyàn ní oríṣiríṣi àwọ̀. Ohun tó dẹ̀ fi dá wa, oníkálùkù wa tó fi ṣe ìdánimọ̀ fún wa, kò yẹ kí àwa pàtì láti máa wò pé ti tẹlòmíì ju ti tiwa lọ. Ìdí nìyí tí a ṣe gbé ìkànnì yìí kalẹ̀. A gbé ìkànnì yìí kalẹ̀ láti fi túbọ̀ ṣe ìgbéga fún àwọn ìtàn àbáláyé wa, àwọn àṣà wa, àwọn ìṣe wa, bí a ṣe ń gbélé ayé ní ayé ìgbà ọ̀hún, ìgbà tó ti kọjá. Àwọn akọni àti abọni ilẹ̀ Yorùbá àti àwọn nǹkan tí wọ́n ti gbé ṣe nígbà ayé wọn, ká lè fi kẹ́kọ̀ọ́ nínú ìtàn wọn. Nítorí ẹṣin iwájú òun ni tẹ̀yìn wò sáré. Bákan náà, a tún máa yànnàná àwọn nǹkan tó jẹ mọ́ àwọn oúnjẹ tí à ń jẹ ní àyíká wa. Bí a ṣe jẹ́ ọmọ Yorùbá, ọmọlúwàbí, àti àwọn nǹkan tí a lè máa ṣe láti fi gbé ìgbé ayé àlàáfíà. Èmi, mo jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì oúnjẹ. Mo sì ní ìwé ẹ̀rí tí ó ga láti Yunifásítì Helsinki ti Finland. Mo máa fi ìmọ̀ mi láti ṣe àsìpọ̀ àwọn onírúurú nǹkan tí a máa ń jẹ, bí a ṣe lè máa jẹ wọ́n, àwọn oúnjẹ tí a lè máa pa pọ̀, ọ̀nà tí a lè gbà láti máa fi jẹ oúnjẹ ní ọ̀nà tó dájú, ọ̀nà tó tọ́, àti àwọn ọ̀nà láti ṣàwárí ìjẹ-ẹmu àti ìwúlò àṣà àti ìṣe tí ó papọ̀ mọ́ oúnjẹ wa. A máa ṣe ìlànà àti ìmọ̀ràn ṣíṣe àti ìmọ̀ràn ìlera tí ó fìdí múlẹ̀ nínú ìṣe wa. Ìṣe wa ní
tá a fi jẹ́ Yorùbá. Bákan náà, a tún máa ṣe àtìlẹ́yìn àwọn oníṣòwò Yorùbá. Ibi ọjà wa ni àwọn ọjà tí àwọn alámọ̀dájú àti àwọn ilé-iṣẹ́ Yorùbá ń ṣe. A máa ṣe ìgbéga fún wọn àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé wọn láàárín agbègbè wa. Kí ni ìdí kan gbòógì tí a fi wá ṣe ìfilọ́lẹ̀ ìkànnì Discover Yorùbá? Àwọn ìdí náà ni wípé àṣà àti ìṣe àwa Yorùbá wà nínú ewu. Kí àwọn ohun àjèjì kó tó borí àwọn àṣà àti ìṣe wa, a ní láti ṣe àkíyèsí ìdínkù díẹ̀díẹ̀ nínú àwọn ìmọrírì àti ìṣe tí àwọn òyìnbó ti gbé wá fún wa, kí a sì ṣe ìyapa fún wọn ká lè mọ èyí tó jẹ́ tiwa àti èyí tí ò ń ṣe tiwa. Discover Yorùbá a máa rán gbogbo wa létí, gbogbo àwa ọmọ Yorùbá, ní wípé ìdánimọ̀ wa ṣe kókó. A ní láti kọ́ ẹ̀kọ́ àti kí a ṣe ìwúrí fún àwọn agbègbè wa kí wọ́n máa gbé ní ìbámu sí àwọn ìlànà Yorùbá láì bìkítà ìpilẹ̀ṣẹ̀ tàbí ìgbàgbọ́ wọn. A gbọ́dọ̀ ṣe alágbàwí fún ìlò àti àbójútó èdè Yorùbá lemọ́lemọ́, kí a sì ṣe àfihàn àti àtìlẹ́yìn àwọn oníṣòwò kékeré tí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ta àwọn nǹkan tó jẹ mọ́ àwọn nǹkan Yorùbá ní agbègbè wa àti ní gbogbo àgbáyé. Ẹ darapọ̀ mọ́ wa láti ṣe ìwárí Yorùbá, Discover Yorùbá, lórí ayélujára. Ìgbìyànjú wa ni láti tún so pọ̀ pẹ̀lú àwọn gbòǹgbò wa àti láti ṣe ayẹyẹ ìdánimọ̀ wa. A pè gbogbo èèyàn láti ṣàwárí, kọ́ ẹ̀kọ́ àti pín ìmọ̀ pẹ̀lú wa. Ẹ wá polówó ọjà lórí ìkànnì Yorùbá. Káàdì ẹ̀ ẹ jẹ́ kí èdè àti àṣà Yorùbá kí ó má kúrò ní ìgbésí ayé wa o, kí a lè fi lọ́mọ lọ́wọ́. Èmi ni tiyín ní tòótọ́ o, Hikmat Adéwùnmí, olùdásílẹ̀ àti aṣàwárí Discover Yorùbá. Ẹ ṣeun.